tí o má ṣe nǹkan tó bá yẹ kó ṣe o. Wọ́n ṣàjọ sọ̀rọ̀, wọ́n ṣàdébẹ̀. Wọ́n ṣe débẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí, àwọn òbí ọmọdébìnrin àwọn inú wọn náà dùn, wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, wọ́n gbé oúnjẹ wá, wọ́n gbé ọtí kà wá, wọ́n gbé ẹmu funfun wá, wọ́n ṣàgbé oríṣiríṣi nǹkan wá. Eléyìí tá à ń sọ yìí ó pọ̀ ní Òní ti bẹ̀rẹ̀ sí mutí. Ní Ọlá ṣàyìn lẹ́ ó ṣàyìn jalè kan náà, arákùnrin yìí dákẹ́ dúró. Kò ṣáà gbọ́, bó ṣe mu burúkutu ló mu ẹmu funfun, ó mu gbogbo ẹ̀ léra wọn. Ìgbà tó wá di ìgbà tí ó yẹ kí Òní kó tiẹ̀ sọ nǹkan tó bá wá pàtó, wọ́n bá ní ọ̀rẹ́ wa ò sọ̀rọ̀, ọ̀rẹ́ wa ò lè sọ̀rọ̀ mọ́. Ni Ọlá bá fi ọgbọ́n àgbà ló bá fi gbé, ó bá sọ pé tó Òní o tó jẹ́ àbúrò òun, ó tẹ̀lé òun wá láti wá wo ọmọ yìí ni. Ọmọ tóun dẹ̀ rí ọmọ tó ní ìwà ni, òun máa fẹ́ láti fi ọmọ yìí ṣaya. Ọlá tá à ń sọ yìí náà kó ṣe pé ọmọkùnrin tó rẹwà gan ni. Ojú ọmọbìnrin yìí ó tiẹ̀ ti ń wọ Ọlá pé ṣé arákùnrin ìyá tiẹ̀ bá mi sọ̀rọ̀. Bí Ọlá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọbìnrin yìí lòun náà ti ń gbádùn ẹ̀. Ká tó wé ká tó sọ, ọmọbìnrin àwọn òbí náà béèrè pé ṣé o fọwọ́ sí? Àwọn ni o fọwọ́ sí. Nígbà tó yẹ pé ẹ̀ńtà ní kókó tẹ̀ wá sọ̀rọ̀ òun ló ti mọ tó ti ń sùn sílẹ̀ lẹ́yìn. Ni àwọn òbí àwọn ọmọ yẹn bá sọ pé àwọn fọwọ́ sí. Nígbà tó máa di ọjọ́ kejì tí ojú Òní tó máa fi dá, wọ́n béèrè pé kí ló ṣẹlẹ̀? Ọlá ní bóun ṣe sọ ọ̀rọ̀ nìyí, inú bí Òní bá sọ pé láti òní lọ ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ Ọlá, ọjọ́ tí àwa méjèèjì tá máa fojú ríra wa gbẹ̀yìn. Èyí ló fi jẹ́ pé àti Òní àti Ọlá wọn jọ fojú rí ara wọn láti ọjọ́ náà mọ́. Ọjọ́ tẹ bá ti rónìí ẹ lè rọ́lá ń bẹ̀. Ọjọ́ tẹ bá rọ́lá Òní ti kọjá. Ẹ̀yin èèyàn wa, ẹ̀kọ́ tá máa rí ń bẹ̀ ó pọ̀. Ẹ lè bá wa lórí social media, kẹ́yìn náà sọ nǹkan tí ẹ rí kọ́ nínú ìtàn yìí. Ẹ sọ fún wa lórí Facebook Labalábá Ọ̀rọ̀ Radio, lórí Instagram Labalábá Ọ̀rọ̀. Ẹ dẹ̀ bá wa lórí YouTube náà Labalábá Ọ̀rọ̀. Ẹ lè wo fídíò ìtàn yìí bẹ̀, kẹtún gbọ́, kẹtún wò, kẹ wá sọ nǹkan tẹ kọ́ ń bẹ̀ fún wa. Èmi ti ń lọ kúrò ní agodo. Orúkọ tèmi ni Olúwafẹ́mi ọmọ Ìròjà, ọmọ apàtàn má fi rọ̀ sí ọmọ ọba ní ìlú Ẹ̀gbẹ́. Jẹ́ ká tún lọ bá ọlọ́wọ́ bọ́tìn wa.